hallelujah. Ògo ni fún orúkọ Olúwa ẹlẹ́dàá ọ̀run àti ayé tí ó tún fún wa lórí ọ̀fẹ́ mi láti tún pàdé lónìí. Ó kí wa kú àbọ̀ sí àkókò ìgbéniró ìgbaniyanjú. Ọlọ́run yóò gbòmìnir wa, òun gbé ọ̀rọ̀ rẹ̀ tí ń gbẹ wá. Mo gbàdúrà pé yóò máa sùn sí orísun ìyè nínú ayé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Ní wákàtí yìí a fẹ́ gbéyẹ̀wò lórí ìṣẹ́gun lórí ara, nígbà tí a ń gbé àkórí gbogbogbò yẹ̀wò lórí ara tàbí ẹ̀mí. Nínú ìwé Kólósì orí 3 láti ẹsẹ̀ 5 wíìlì ní nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run bíi àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú àti ojúkòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin ti wà nínú àwọn nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, àrankàn, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lé ẹnu yín. Ó ní ẹ má ṣe purọ́ fún ẹnìkejì yín. Ẹ̀yin sáà ti bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀. Ẹ ti gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa. Bíbélì ń jẹ́ kó yé wa pé nígbà tí a bá fẹ́ di ẹni tẹ̀mí, kó tó di pé a di ẹni tẹ̀mí, ìrìn àjò ni. A ti gbé ẹni ara wọ̀ tẹ́lẹ̀, a bọ́ ẹni ara sílẹ̀, a wá gbé ẹni ẹ̀mí wọ̀. Ó dà ìgbà tí èèyàn yí wọ inú yàrá kan tó tilẹ̀kùn yàrá kejì ni, àbẹ́yàn wọ aṣọ kan, bóyá nígbà tá aṣọ yẹn ò dáa mọ́, ó bọ́ sílẹ̀ ó bọ́ mi. Jésù ló ṣàlàyé ọ̀rọ̀ yẹn pé a ò lè rọ ògbólógbò, a ò lè rọ títuntun sínú ògbólógbò ìgò. Bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀, ó ní yóò fàya. A lè mú àkísà aṣọ káwa náà má sọ titun, kò ṣeé ṣe. Bá àkísà lèèyàn bá fẹ́ rán, kó rán lákísà lódindi. Bí aṣọ titun ló bá fẹ́ rán, kó rán lódindi. Méjèèjì ò lè sọpọ̀. Bẹ́ẹ̀ ni gbé ayé ara ti tẹ̀mí. Yóò máa sọ fún wa nísìnyí pé ká bọ́ àwọn wọ̀nyí sílẹ̀. Nígbà bá bọ́ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ tó kàfánú orí 3 Kólósì àti 5, a wà bọ́ gbé ọkùnrin titun nì wọ̀, kì í ṣe ti Kristi. A bọ́ Ádámù sílẹ̀, a gbé Jésù wọ̀. A gbé ìgbé ayé ara sílẹ̀, a gbé ìgbé ayé ẹ̀mí wọ̀. Ó dàbí pátánì ni, bá ti máa ń ṣe ni tí ara mú lọ́wọ́. Yà wá gbé bá ti máa ń ṣe ni tẹ́mi mú lọ́wọ́ wọ̀. Bí sẹ́kù kan bá wà tí a bá lè bírèkì àtẹ̀síwájú yìí máa nira. So bẹ́ẹ̀ ni tó jẹ́. Ṣùgbọ́n àwọn kan béèrè kan bẹ tí a fẹ́ gbé wá léèrè chàchàchà lórí ìṣẹ́gun lórí ara yìí. Ìbéèrè ni náà ni pé sáà tí ẹ lè borí ara. Tí a lè borí ara. Àwọn kan lọ́kọ̀ lákòókò kan wọn ta ni yóò gbà mí lọ́wọ́ ara ìṣẹ́ yìí. Àpọ́sítélì Paul náà sọ nínú ìwé Róòmù orí 7, ta ni yóò gbà mí lọ́wọ́ ara kíkú yìí? Kí ni yóò gbà mí lọ́wọ́ ara ìṣẹ́ yìí? Pé ńgbà ó ṣe pé níta fẹ́ jẹ lẹ́nu ò fẹ́ jẹ, àbí nítorí ká ṣe lára wa ò gbà láàyè, kò gbà láàyè. Níta fẹ́ jẹ lára wa ò gbà láàyè. Níta fẹ́ máa ṣe lára ní pé rárá o. Ta ni yóò gbà wá? Ìbéèrè ni pé sáà tí ẹ lè borí rẹ̀. Torí àkórí ọ̀rọ̀ sọ pé ìṣẹ́gun lórí ara. Ìdáhùn náà ni pé a lè borí ẹ̀. Àdá ìbéèrè mi náà tó ní pé ṣé a ti ẹ̀ fún wa ní ìdánilójú pé ẹ lè borí rẹ̀? Ìdánilójú wa. Lẹ́yìn ìbéèrè mi náà tó ní pé sáà tí ẹ̀rẹ́ ní tó ti borí rẹ̀ rí? Ìbéèrè náà tó ní pé ààrẹ ẹni tó ti borí rẹ̀ rí. Ara àwọn tó ti borí rẹ̀ rí. Àpọ́sítélì Paul sọ nínú Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 21, 1 Corinthians 15:31, 1 Corinthians 15:31. Ó ní mo yọ̀ nípa ìṣẹ́gun tí mo ní nínú Kristi pé mò ń kú lójoojúmọ́. Àpọ́sítélì Paul ní mò ń kú lójoojúmọ́ nítorí ayọ̀ ìṣẹ́gun nínú Kristi.
mò ń kú lójoojúmọ́ nítorí pé kú lójoojúmọ́ yìí ìyẹn pé gbogbo ìbéèrè tí a béèrè lókè yẹn ó ṣeé ṣe bí èèyàn bá ń kú lójoojúmọ́ èyí tó yẹ kó jẹ táàrí tó ìgbé ayé mi fẹ́ kó jẹ ìní ń jẹ ibi tó yẹ kó wà ní ń wà tó yẹ kó ṣe ló ń ṣe ara kíkú lójoojúmọ́ nìyẹn. Apọ́sítélì tó sọ́nu Kọ́ríńtì kìíní orí 9 ẹsẹ̀ 17 1 Corinthians 9:27 ó ní òun kú lójoojúmọ́ nítorí pé tóun bá tẹ wàásù tán kó náà má bàa dẹni tànù pé wàásù fún wọn yẹn òun náà ń bẹnu rẹ kọ̀ọ̀kan wàásù fún wọn kó ní ẹni tóun sọ ní ẹ máa gbọ́ ẹ máa wò tóun ṣe ní tí wàásù ní í ṣe sọdá tó náà bá wàásù tán kó má bàa dẹni tànù kí wọn lárí èrè gbogbo ọjọ́ tá a fi lónú ṣọ́ọ̀ṣì àbá lónú agbọ́rọ̀ Ọlọ́run àbá lò láti sọ̀rọ̀ Ọlọ́run téèyàn náà bá dẹni tànù. Àwọn ọ̀tá mẹ́ta ń bẹ tí ó jẹ́ ọ̀tá àwa ènìyàn. Àkọ́kọ́ nínú rẹ̀ ní ara, ìkejì nínú rẹ̀ ní ayé, ìkẹta nínú rẹ̀ ní èṣù. Mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀tá tí ò gbẹ́bọ ni, ọ̀tá wípé over my dead body nígbà tí mo wà ó lè tẹ̀síwájú nínú ọ̀tá mẹ́tẹ̀ẹ̀ta náà. Ṣùgbọ́n ìṣẹ́gun wà lórí ọ̀tá mẹ́tẹ̀ẹ̀ta náà bí a bá lè borí ara, torí ayé ó so mára, èṣù ó so mára. Ẹ̀rọ pọ̀lọpọ̀ tí wọ́n bá nǹkan tí ò dá lọ́wọ́ wọn, wọ́n kà kan tí ò dá mọ́ wọn lọ́wọ́, wọ́n á ní kí wọ́n ṣe, wọ́n ní Sátánì ni. Wọ́n ń gbé wá sí Sátánì, wọ́n ní pé lágbára ló tì wọ́n sí, ayé ló tì wọ́n sí, tàbí Sátánì ló tì wọ́n sí. Kí ló sì jẹ́ foundational problem tó jẹ́ foundation tó jẹ́ ìpìlẹ̀ nǹkan yìí náà ni ara. Tá a bá lè borí ara, ọ̀nà àbáyọ ti wà láti borí ayé tàbí Sátánì. So bí a bá ní a borí, kò sẹ́ni tí wọ́n ń jà, kò sẹ́ni tí wọ́n ń borí tí è jà. Ìjà náà sì ni Kristi ti jà fún wa. Nítorí náà ló jẹ́ pé ìjà yẹn rọrùn bí a bá so mọ́ Kristi láti jà. Ìjà yẹn rọrùn bí a bá gba Kristi láàyè láti jà. Ìjà yẹn rọrùn nígbà tá a bá so mọ́ Ẹ̀mí Mímọ́. N tó ṣe é ṣe ni. N tá òrùpa lé yẹn, a ń rọrùn dáadáa tí Kristi bá wọlé. Tó rọrùn dáadáa tí Kristi bá gba ìtẹ́ ayé wa, tí Kristi bá gbàkóso ayé wa. Nínú ìwé Galatia orí 2 ẹsẹ̀ 20 níbẹ̀, Bíbélì ní ó ní àti kàn mí má àgbélébùú pẹ̀lú Kristi, ṣùgbọ́n mo wà láàyè, síbẹ̀ kì í ṣe èmi mọ́, ṣùgbọ́n Kristi wà láàyè nínú mi. Wíwà tí mo sì wà láàyè nínú ara, mo wà láàyè nínú ìgbàgbọ́ ọmọ Ọlọ́run, ẹni tó fẹ́ mi tó sì fi ara rẹ̀ fún mi. So Apostle Paul láti kàn wọ́n má àgbélébùú pẹ̀lú Kristi. Bóun wà láàyè o, wà láàyè nípa ara wọn o, yóò sì nípa ìfẹ́ omi ti pé nípa ìfẹ́ Kristi ni o. Tí ó bá wọlé, ìṣẹ́gun dájú. Nígbà tí Galatia orí 5 ẹsẹ̀ 16 sọ fún wa, ó ní ǹjẹ́ mo wí fún yín, ẹ máa rìn nípa ti ẹ̀mí, ẹ kò sí yóò sì mú ìfẹ́ tara ṣẹ. Ìyẹn ni pé bàbá nípa tẹ̀mí, ara ò lè borí. So tá a bá wọn fà ń bọ́ nínú rẹ̀, tá ń fa kókó fún nínú rẹ̀, ni ó sọ èyí tí ó lágbára àti tí ò ní lágbára. Ìtọ́ba lágbára ní ìṣẹ́ wọn tẹ èyí tí ò lágbára bá. Bára la bá ń tọ́jú, yóò tẹ̀lé mi bá. Bẹ́ẹ̀ ni la bá ń tọ́jú, yóò tẹ̀lé ara bá. Ó rọrùn. Nítorí náà, báwo la ṣe lè ṣe ìkàrà má gbélébùú lójoojúmọ́? Gẹ́gẹ́ bá Apostle sọ pé òun kú lójoojúmọ́. Báwo la ṣe lè ṣe? Gbogbo àwọn nǹkan tó ti fi ilẹ̀ fún wa pé ká máa lò, àdúrà ń bẹ́ẹ̀, àwẹ̀ ń bẹ́ẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, Ọlọ́run sísọ, ìgbé ayé ẹ̀mí rírìn nínú rẹ̀, ìpéjọpọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run, a gbọ́dọ̀ fà sẹ́yìn bẹ́ẹ̀. Bẹ́lẹ̀ yìí bá ṣẹlẹ̀, ó rọrùn láti borí ara. So Bíbélì sọ fún wa ní Tẹsalóníkà kìíní orí 5 ẹsẹ̀ 22, ó ní ká ta kété sí ohun gbogbo tó jẹ́ búburú. Gbogbo táwa ti mọ̀ pé búburú ni, ìwé máa ń pè ká ta kété sí i. Ní ìparí, 1 Corinthians chapter 15 láti ẹsẹ̀ 57, Bíbélì ní ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ẹni tí ó fi ṣẹ́gun fún wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́, ẹ máa dúró ṣinṣin láìyẹsẹ̀, kí ẹ máa pọ̀ sí ní iṣẹ́ Olúwa nígbà gbogbo. Níwọ̀n ìgbà tí ẹ mọ̀ wípé iṣẹ́ yín tí nínú Olúwa kì í ṣe lásán. Àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ àìdákọ̀ró fún wa tí a fi lè borí ara. Gbọ́dọ̀ yóò hàn lára wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àwọn àdéṣù wa náà lè rí lórí ìkànnì yẹn. Jábọ́ láǹfààní àti pé wa. God bless you.